ṣe jẹ́ máa dégún à ṣe é ṣe àkọ́kọ́ tí mo ṣẹ̀ ní pé mo ní mo ṣàlùsùn máa jẹmọ́ wọn ṣe ni mo ṣẹ̀ nìyẹn o tí mo ṣẹ̀ tó fi gbógun tì mí rẹpẹtẹ mo ní mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn mọ́ torí secret court ni alùsùnà wà jàmá ẹgbẹ́ òkùnkùn ni ṣe pé tí kò bá pọ̀ àyàn wà láàyè ọ̀tọ̀nà wò tí kò bá káyàn mọ́bẹ̀ kò yàtọ̀ sí ayé àáké kò yàtọ̀ rárá alùsùnà wà jàmá wọn ò yàtọ̀ gbé ayé wọn yàtọ̀ sí ẹyẹ gbogbo àwọn ẹyẹ tó máa ń para wọn ò yàtọ̀ rárá tó bá tó wà láàrin wọn ò save kó máa ṣe bàjẹ́ lọ wọn níta sí ọ níwò bẹ́ẹ̀ ó ṣáà máa wà láàrin wọn ṣe ọ pé tó máa ń ṣe jáde bá ṣe bàjẹ́ lọ wọn ní rírò ẹ̀ṣẹ̀ ọgọ́ tí mo ṣe ìgbà tí mo ń jẹ́jọ́ mọ́ torí pé mi ò láìkí àbòsí ni mi ò ṣe ní convenience ń bẹ̀ yẹn a ní mo fọlọ́ ń búra fún yín sẹ́ tó òkú bá rú mi lójú tí máa lọ bá kan olórí wọn ìjọ tó pèdè kan fún mi pé àfà Jamiu yé béèrè jù ìbéèrè ó lọ́nà mi sọ pé ní máa béèrè always ló kó bá ọmọ Ísírẹ́lì lọ́dún ànábì Mùsá ṣe é jẹ́ mọ́kọ́ ẹ̀ place because ọlọ́màjẹ ya wèrè sẹ́ kó wá béèrè lọ́wọ́ orú mi kí n máa sọ pé ẹ wà nù tí náà fà wá àlùbáání kan mi ò gbà ókè nìyẹn o ẹ gbọ́ rẹ̀ wọ́n gan tí àlùbáání tí àbún kẹfìrì gbórí Kùránì wà ẹ bá ń gbé àdìsí Bukhari wá ó rẹ̀ ẹ́ ni tó bá ń mú ètò wa tó takò látẹnu Buhari kí ló fẹ́ sọ fún ẹ gbọ́ mi yé kí ló fẹ́ sọ fún náà ó ló ń ké wa gan àwa láàmọ́ ìyá ara wa ẹ wà bò sí àlùsùn wa jàmá mi ò kórìíra yìí mo ń ṣàbòsí ni mo ń ti hypocrisy tí mo detect nìyẹn mo detest tí ẹ bá jẹ́ hypocrisy mo ń ṣe ẹ pa táwọn ìbára ti kú mo sọ lójú ogun òde borí mi rí láyé ẹ mọ̀ tó fà torí pé gbogbo àwọn ogun yẹn Ọlọ́run ló yàn wọ́n tì mí ló ṣe ń gbé mi jẹ rí wọn gbogbo ànábì Ọlọ́run lọ́lọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún o èmi ẹ̀ ṣànábì Ọlọ́run o mi ò dẹ̀ kí í ṣe rọ̀súlù ẹ gbọ́ mi yé torí àlè tú rọ̀súlù sójìṣẹ́ tẹ̀ ń tú sí yẹn tó jìṣẹ́ lèmi kí mo ń ṣe mú ìṣiṣẹ́ ni gbọ́dọ̀ rọ̀súlù yẹn ní lógà òjẹ́ ló jàbí irọ́ o ó lágbára ju òjíṣẹ́ lọ ó dà kí ká máa tú nàbíyù sí prophet ẹ̀rọ mi yé ká máa tú rọ̀súlù sí prophet ìtumọ̀ ẹ̀kọ́ yẹn á ìtumọ̀ ẹ̀kọ́ rọ̀súlù kọ́ ni òjíṣẹ́ torí òjíṣẹ́ lè mi bọ́ mi ṣe rọ̀súlù òjíṣẹ́ ni mí ẹ̀yà akọyin kéwú díẹ̀ tí wáyé yín ẹbí ẹlẹ́yà rẹ now wọ́n lọ ní pé wọ́n láwọn reasons tí wọ́n fi bẹ́ẹ̀ sí mi nìyẹn mo ní kò wá kí ń dùn mí ṣé tí ọba ń bú mi inú mi máa ń dùn ni tó kí mo expect pé Ọlọ́run kàn fáwọn ìjẹ́ òjíṣẹ́ mi ni tóró ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀gá wa àwọn ọ̀gá tí mo mí làwọn rọ̀súlù Ọlọ́run látòrí Noah lórí Muhammadu wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn Ọlọ́run dẹ̀ ní máa yàn wọ́n
There is one to Anam Shewi, Quran 6, verse 112. Ọlọ́run lè máa ń yàn wọ́n. Sọ́pọ̀ tàtẹ́mi bá ní, Ọlọ́run ló yàn wọ́n sí mi o. Kì í ṣe pé mo fi ọwọ́ ara mi fà irọ́ o. Irọ́ o. Irọ́ o. Ọlọ́run ló yàn wọ́n pé ẹ máa bá aṣọ ta. Kébí ni màá ṣe kí ni? Kí ni wàá gbá mọ́rì sá? Ṣé lọ́ta àwọn kírísítẹ́nì ọlọ́ta láàrin kírísítẹ́nì o? Irọ́ o. Àwọn ẹ̀ máa ń ṣì mí gbọ́ ni o. Kírísítẹ́nì oṣù ọ̀tá mi rárá. Kúlà mi ò rí ọjọ́ bí ọ̀tá Ọlọ́run. Torí pé wọn ò bá mi ṣọ̀tá. Àṣìgbọ́ lásán ni. Wọn ò dẹ̀ fẹ́ gbòdodo tó wà lọ́dọ̀ mi. Pàwọn tó jẹ́ ọ̀tá mi gangan táwọn tó gbọ́dọ̀ sún àjàmọ́. Àtàwọn kankan tọ́sọ́dà àtúná táwọn kì í ṣe ara wọn rárá ṣé kó lè lásán làwọn. Wọ́n kàn fi pé ẹjọ́ wà lọ́dà bí o ká lè máa aláburú wa ṣe kò yé. Náà gbé bá jọ́ta mi èṣù ni wọ́n. Èṣù ọmọ èṣù. Ṣètọ́n bú ni ṣètọ́n. Bá ti jọ́ta mi èṣù ọmọ èṣù ni wọ́n.